ẹ̀yin tèmi ó ti tún ṣẹlẹ̀ o bàbá Násírì ti jáde o pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ tó lágbára lórí ìlú Nàìjíríà àti lórí àwọn ìjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bàbá Násírì ti fohùn ránṣẹ́ sí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá kó ní kálukú gbàdúrà o lórí ipò tó dì mú kí ipò yẹn má bàa ṣòfò o torí àwọn rí oríṣiríṣi àwọn ìran tí àwọn ò fẹ́ sọ jáde. Bẹ́ẹ̀ ni ìrìn àjò Trump sí ìlú Nàìjíríà, bàbá Násírì sọ pé àwọn àti Tinubu pé ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o. Lẹ́yìn ẹ̀ náà ló tún sọ àwọn àsọtẹ́lẹ̀ tó lágbára lórí ìgbésẹ̀ tí Donald Trump fẹ́ gbé láti dá ogun orílẹ̀-èdè sílẹ̀ pé ogun yìí máa ṣẹlẹ̀ o pé àgbà àkókò àtìgbà tó máa ṣẹlẹ̀ òun làwọn ò mọ̀. Dẹ̀nu oríṣiríṣi rògbòdìyàn tó ń lọ nílùú Nàìjíríà ẹ̀wẹ̀ wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbọ́ last revelation fún 2025 tó ń sọ gbogbo ohun tó máa ṣẹlẹ̀ fún 2026 ní ọdún 2026. This CrossBlogX TV, don't forget to subscribe, like and share. A fi hàn mí, mo fẹ́ sọ fáwọn ọmọ Ọlọ́run kí a lè jọ gbàdúrà èyí tó bá jẹ́ ibi nínú ẹ̀ kọ́lọ́run ó yí dànù. Number 1, ohun àkọ́kọ́ sí gbogbo àwọn ọba àti orí adé. Mo rí ọ̀pọ̀lọpọ̀ adé ọba tí ó ń fẹ́ lójú ọ̀run lójijì tó pòórá. Mo béèrè, Olúwa, kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tó mú mi rí? Ọba àwọn ọba sọ fún mi pé kí n sọ fún gbogbo àwọn orí adé káwọn ọmọ Ọlọ́run bá mi pín mẹ́sẹ̀gì yìí sáwọn orí adé kí wọ́n lo adé wọn ní ọjọ́ kìíní, ọjọ́ kejì àtọjọ́ kẹta, kí wọ́n lo ìṣẹ́jú 12 àbí 9 kí wọ́n fi gbàdúrà ní òru àti ọ̀sán kan lọ́jọ́ 3 kí wọ́n fi gbàdúrà pé orí ìtẹ́ mi o wọn ò gbọ́dọ̀ dùn o ní ọdún 2026. Ìtẹ́ mi ò gbọ́dọ̀ di ìtẹ́ tí ẹlòmíì yóò jọba lé lórí. Ìtẹ́ mi ò sì gbọ́dọ̀ ṣófo. Ayé ò gbọ́dọ̀ dárò lórí ìtẹ́ mi. Jùlọ o, ìtẹ́ àwọn o lábẹ́ bó ti wò ó rí, Olúwa gbọ́dọ̀ jẹ́ kí àlàáfíà ó jọba láti ìbẹ̀rẹ̀ dé òpin. Kí wọ́n dẹ̀ rí dájú wípé ní ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta kí wọ́n pín omi fún àwọn ẹnikẹ́ni tó bá wá sí ààfin, kí wọ́n pín omi fún wọn káwọn èèyàn mu omi. Ní èkejì, kí wọ́n ta àwọn opó lọ́rẹ, kí wọ́n ta àwọn ọmọ aláìní lọ́rẹ, kí wọ́n dẹ̀ ta arúgbó lọ́rẹ. Olúwa àwọn ọmọ ogun sọ pé ọ̀fọ̀ lórí àwọn ọba tí 2026 fẹ́ mú lọ pé ọ̀nà àbáyọ tó ń fi yí dànù nìyẹn o. Tó bá dẹ̀ di on the 1st, 2nd, 3rd ní ìṣọ́ òru aago 11 sí aago 1 lórí iṣẹ́ àwọn ọba yẹn, màá ṣe èyí tí Olúwa ní kí n ṣe fún wọn ní inú program. Thank you, God bless you. Òpin ẹ̀ ni mo rí yẹn o. Ìjọba Nàìjíríà ní àsíá yẹn, àga yẹn ní ìjọba Tinubu. Ìrìnàjò tí Nàìjíríà bá Trump rìn, Olúwa ní kí n sọ fún orílẹ̀-èdè yìí o wípé àdúrà wà lẹ́yìn ẹ̀ púpọ̀ o, yóò léwu ní òpin o, yóò kó bá ìjọba orílẹ̀-èdè yìí, yóò dẹ̀ kó bá Nàìjíríà. Ẹ kọ sílẹ̀ kí a mèyí. Number 2 tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ ẹ bá mi mú dání. Mo rí ẹ̀jẹ̀ tó sàn láti inú igbó tó sàn wọ títì road tó tinú títì tó sàn
ìlú táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń wo ẹ̀jẹ̀ yẹn irú àmì burúkú wo leléyìí ọba àwọn bá ní kí n sọ fún gbogbo ọmọ Ọlọ́run kí a dìde àdúrà pé ṣé mo rí àwọn bandits tó máa gbé èèyàn powó yẹn pé wọ́n ti wà nínú ìgbìmọ̀ o wọn ò ní gbé èèyàn ká máa bèrè owó mọ́ o gbogbo àwọn tán bá ti kó tí àdúrà ọba lọ wọn máa pa àwọn èèyàn pé ìtumọ̀ ẹ̀jẹ̀ tí mo rí láti inú igbó wọ ìlú nìyẹn o pé ká gbé àdúrà dìde kí gbogbo wa máa gbàdúrà o eléyìí ẹ̀kẹta mo rí kẹ́ẹ̀gì 10 litre 25 litre ó pọ̀ káàkiri ojú títì ojú ọ̀nà olúwa kí leléyìí ọba àwọn bá sọ fún mi pé ní ọdún 2026 mi ò mọ̀nà tó fẹ́ gbà o petrol ni máa wọ́n o pé a máa ní ìdààmú petrol o mi ò mọ̀ o ìgbà tí mo rí ìkan ó bà mí lẹ́rù o torí wípé a gbọ́ pé Dangote ti ń ta epo gidi fún wa ṣùgbọ́n ìran tí mo rí mi ò mọ bí ó fẹ́ ṣe sí o mo rí i pé kẹ́ẹ̀gì káàkiri ojú títí ọ̀nà Olúwa sọ fún mi pé ní ọdún yẹn kí n sọ fẹ́yìn ọmọ Ọlọ́run ní Nàìjíríà yìí wọ́n máa kó ìdààmú petrol wá o mi ò mọ àwọn tó fẹ́ wà nídìí o kí Olúwa kó jọ kó bá wa dá sí o kí a jẹ́ kí ó wà nílẹ̀ ní ìtẹ̀síwájú mo rí aṣọ DSS àti aṣọ EFCC ó pọ̀ pàṣán ẹgbà wa wà ní inú ẹ̀ báyìí ẹgbà yẹn kún ẹgbà ńláńláńlá nínú àwọn aṣọ yẹn ó wá rìn káàkiri ó wá ń wọlé wọ̀nà mo wá béèrè kí ni ìtumọ̀ ẹgbà nínú aṣọ EFCC àti aṣọ DSS Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé àṣírí tí mo rí yìí ìjọba àpapọ̀ ó máa lo EFCC àti DSS láti dààmú àwọn alágbára orílẹ̀-èdè yìí tí wọ́n bá fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ wò pé tí mo rí nìyẹn o wọ́n á dádé gbẹ́lòmíì wọ́n á dádé purọ́ mẹ́lòmíì wọ́n á dádé kidnap ẹlòmíì tí mo rí nìyẹn o Násùrù lọ́kọ́ ilẹ̀ o ní ìtẹ̀síwájú mo rí bàbá wa Sunday Igboho àtàwọn bàbá Sunday Igboho ń yọ inú ẹ̀ dùn àwọn èèyàn jó wọ́n wà ní gbọ̀ngàn wọ́n jó ibi tá ti ń jó lójijì ó tún sunkún Olúwa kí ni túmọ̀ tí mo rí bàbá wọn bá sọ pé ìkan nínú ọ̀tá Sunday Igboho àti ọ̀tá ilẹ̀ Yorùbá yóò ṣubú ní ọdún 2026 pé ẹkún tí mo rí tó ṣẹlẹ̀ pé ìkan nínú ẹni tí gbogbo àwa ọmọ Yorùbá sì gbẹ́kẹ̀lé ní ìsìn ká gbàdúrà fún dáadáa ẹni tí gbogbo ọmọ Yorùbá ní ọkàn sí pé olóòótọ́ lẹ́ni ẹni kí ó má jáde láyé lójijì kí ilẹ̀ Yorùbá má sọ ògbóná gìjì kan nù ní 2026 pé ìtumọ̀ ijó àkọ́kọ́ àti ẹkú èkejì nìyẹn kí Sunday Igboho gbàdúrà gbogbo alátìlẹ́yìn ní ti ẹ̀mí ní tara kò ní sọ nìkan kan wọn nù òun náà sì ní sọnù lórúkọ Jésù ìyẹn nípa ti Sunday Igboho eléyìí ẹgbọ́n tí ẹni tó ní ayé àtọ̀run tó fi hàn mí o mo rí bàbá Tinubu ní ọ́fíìsì ó kọ ìwé fáìlì nínú ìwé fáìlì yẹn lójijì báwọn èèyàn ṣe wọlé ó kàgbé fáìlì yẹn pamọ́ bó ṣe gbé pamọ́ kò pẹ́ nígbà tí ó dìde tó tún wá padà jókòó mo rí wípé fáìlì tó gbé pamọ́ ó ti di ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó ti di àǹkọ̀ ó ti di àǹkọ̀ ó ti kó sọ́wọ́ àwọn èèyàn
àwọn èèyàn tó ń yọ̀ tẹ́lẹ̀ nígbà tá à ń jọ jókòó gbogbo wọn bẹ̀rẹ̀ sí sunkún. Mo béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kí ni mo rí? Olúwa sọ pé tí mo rí tí ó bá padà tó wọlé ní ìjọba èké pé gbogbo nǹkan tó fẹ́ ṣe báyìí tó lè pa orílẹ̀-èdè lára àbí tó lè pa àwọn ọmọ Ọlọ́run lára nípa ariwo àbí kankan yóò dá dúró, ṣùgbọ́n tó bá padà wọlé pé ìgbẹ̀yìn rẹ̀ ẹlòmíín máa sá kúrò Nàìjíríà pé ohun tí mo rí nìyẹn o, àpẹẹrẹ tí mo rí nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ ṣe yóò tọ́jú rẹ̀ lẹ́yìn election tó bá máa wáyé yóò gbà. Eléyìí mi ò mọ̀ bóyá ti ara àbí ti ẹ̀mí o. Mo rí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà mo rí pé ó kó ẹrù ẹ̀ jáde lọ́fíìsì ní 2026. Bó ṣe kó ẹrù ẹ̀ jáde bóyá nípa tara o bóyá nípa tẹ̀mí o bóyá ti kú mi ò mọ̀, Ọlọ́run sọ fún mi o, ṣùgbọ́n ẹ jẹ́ á gbàdúrà fún un. Ní ìtẹ̀síwájú kí n tó lọ parí, Olúwa gbé mi lọ sí ọ́fíìsì àwọn ECOWAS. Mo rí pé ọ́fíìsì yẹn gbiná, ó dẹ̀ ṣubú, ó dẹ̀ ń jó, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo, wọ́n paná yẹn, iná yẹn ò dẹ̀ kú títí a fi mú ìran yẹn kúrò lójú mi. Mo wá béèrè Ọlọ́run àwọn ọmọ ogun kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí? Ọba àwọn bá sọ fún mi pé láìpẹ́ o ìjọba democracy láfíríkà yóò bẹ̀rẹ̀ sí ṣubú. Ẹ kọ ìran yìí lẹ̀ o, ìjọba democracy ní Áfíríkà yóò bẹ̀rẹ̀ sí ṣubú ní gbogbo àwọn kọ́ńtírì wọ̀nyẹn. Káwọn èèyàn dẹ̀ bá wa gbàdúrà fún pírẹsidẹ́ǹtì Europe UK, ká gbàdúrà fún ọmọọbabìnrin tó jẹ yẹn, ká gbàdúrà fún lọ́dún 2026. Ní ìtẹ̀síwájú mo rí Donald Trump, ó wà lórí òfurufú, ó wá yin ìbọn káàkiri, ó yin ìbọn síbí gàù. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí? Ọba àwọn bá sọ fún mi pé kí gbogbo á dìde àdúrà. Trump máa gbé wàhálà kan dìde tí ó àfẹ́ẹ̀tì gbogbo àgbáyé. Mi ò mọ tó lè yí ìran yìí padà àfi tó bá kú àbí kọ́lọ́run fàánú dá sí. Eléyìí ní ìtẹ̀síwájú mo rí orúkọ VIP lójú ọ̀run, ó pọ̀ lójijì, ó bẹ̀rẹ̀ sí dipò sí. Ọba àwọn bá kí ni ìtumọ̀ tí mo rí? Olúwa wípé ká gbàdúrà fún àwọn èèyàn olókìkí, èèyàn pàtàkì ní Nàìjíríà lọ́dún 2026 pé kí àwọn èèyàn ńláńlá tó lórúkọ lágbàáyé àti ní Nàìjíríà, pàápàá Nàìjíríà, ká má jáde láyé. Mo rí àwọn ọ̀kan tí mo lè dárúkọ, ṣùgbọ́n torí àwọn ọ̀kan kan ìdí kan àti kejì mi ò ní ìdá àti dárúkọ níbi adé yìí, ṣùgbọ́n kí gbogbo wa jọ lọ máa gbàdúrà. Síwájú sí mo rí fìlà orí Tinubu, ààrẹ bàbá Tinubu, mo rí pé ó ń fò káàkiri. Tinubu wá ń lé fìlà yẹn, ó ń lé, bó ti ń lé tó ọwọ́ rẹ̀ gbà. Ọba àwọn bá ní ká gbàdúrà o. Ìjọba Tinubu àti Tinubu máa wọ ìdààmú tó lágbára o ní 2026 o, àfàdúrà nìkan o. Àdúrà lè ṣe o pé kí a gbàdúrà. Ewu ńlá wà nínú ìjọba rẹ̀, ewu ńlá dẹ̀ wà fún, pàápàá lórí ìyàwó, lórí Ṣèyí Tinubu, ewu wà o. Ìrìnàjò wọn lákòókò yìí kí wọ́n mọ́nítọ̀ rẹ̀ o. Kí n tó parí, mo rí pé àwọn APC ń ṣe convention. Mo bẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ó lọ káàkiri àwọn Nàìjíríà. Mo rí àwọn APC ń ṣe convention. Bí wọ́n ṣe ń ṣe convention nù convention yẹn, mo rí pé wọ́n pín envelope fún gbogbo àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pín envelope fún yẹn, mo wá rí pé wọ́n jókòó sílẹ̀.
wọ́n gbaga nídìí wọn lẹ́yìn tí wọ́n bá ti gba envelope wọn gbaga nídìí wọn. Mo wá béèrè Ọlọ́run kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ. Olúwa sọ pé bá ṣe jókòó lẹ́lẹ̀ wọ́n dẹ̀ sunkún. Olúwa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó join APC ẹ kọ ìran yìí lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn pé ìwé envelope tí mo rí yẹn ní àìpẹ́ APC máa gbé ìjọba APC máa gbé àwọn kankan jáde tí ó jẹ́ pé gbogbo àwọn tí ó di káàpù wọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè lọ mọ́, wọn ò ní lè contest. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá gbé jáde máa fòdì ọwọ́ wọn á fẹ́ lòmíì replace wọn ò ní lè function politically mọ́. Wípé tí mo rí ni àwọn tí mo rí tó jókòó tó sunkún pẹ̀lẹ́ pé àwọn tó di camp láti ẹgbẹ́ míì wọnú ẹgbẹ́ wọn wípé àbámọ̀ tí yóò kẹ́yìn wọn ni mo rí yẹn. Àfẹ́tòrò ọ̀fẹ́ àtàánú bá ṣiṣẹ́ lé ní orí. Ní kí tó lọ parí, ẹ̀yin àyànfẹ́, mo rí àgbàrá ńlá tó gbé àsíá Nàìjíríà. Ìjì ńlá ló kọ́kọ́ dé tó gbé àsíá Nàìjíríà tó di àgbàrá tó wá gbé àwọn èèyàn wọ́n wá lé àsíá yẹn, gbogbo àwọn èèyàn lé. Mo wò wọ́n ibi tá ti ń lé àsíá yẹn tá ń lé pẹ̀lú àgbàrá yẹn dẹ̀ wọnú igbó lọ pẹ̀lú àsíá yẹn. Mo béèrè Olúwa Ọlọ́run àwọn kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tẹ́ mú mi rí yẹn. Ọba wọn bá ní pẹ̀lú Násírù ọmọ mi, ìtẹ́ rí yẹn Nàìjíríà lẹ rí o, ìjọba Nàìjíríà. Àwọn èèyàn máa gbìyànjú. Ìjì àti àgbà tí orí yẹn ìbínú èmi Ọlọ́run ni o. Igbó tí ẹ rí tí àsíá Nàìjíríà wọ̀ lẹ́yìn wípé òpin ìrìnàjò Nàìjíríà ni mo rí o. Àfi tí orílẹ̀-èdè yìí nǹkan mẹ́ta ni mo sọ fún ọ Násírì, kórílẹ̀-èdè yìí ó yí padà sí èmi Ọlọ́run, kí n fàánú gbọ́, kí n pín wọn, kí n rán ìjọba ológun láti gbàjọba wọn. Ẹ lọ kọ́ ilẹ̀ o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé Yar'Adua tí olórí kú tí ọmọ ẹ̀yìn gba ipò, ó sì máa ṣẹlẹ̀ níjọba Nàìjíríà. Mi ò mọ àkókò yẹn o. Ẹ lọ kọ́ ilẹ̀. Mi ò sọ pé ìjọba wọn tó ń lọ yìí o, mi ò mọ àkókò yẹn, nítorí Olúwa sọ fún mi nìyẹn. Ní ìparí. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bíi Násírì Olódùmarè. Mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kò dá wọn lẹ́jọ́ ikú. Màmá, kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì, kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ní +234 70 25 47 54 27. Lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.